Not to talk of people who living room me. Now get out of my house. Are you mad? Ọmọ ìyá wo? Enga ṣe bẹ́ẹ̀. Mo believe pé gbọ́n mi lè ṣe bẹ́ẹ̀ fún mi. Boy must be a bastard. Uncle, ṣé Bọ́lá Gbénga ti wá wàhálà báyìí? Mo dẹ̀ máa rí pé mo fún ọ wàhálà yẹn. I have something very important to attend to. Ǹjẹ́ o sà? Mo ní ibì kan láti lọ ní 30 ìṣẹ́jú. Ẹni lẹ́ ń sọ ní èbú ẹ̀gùn lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni. Irú issue wo ló wà láàrin wọn àtàbúrò ẹ̀ tó fi kọ̀ pé òun ò ní san school fees láì ṣe pé kò ní. Ó tún wá lé ọmọ yẹn dà síta. Eléyìí ó dojúrú o, ó dojúrú. Má ní pé kí n sọ fún ẹ pé kò bá bọ̀dà Kọ́lá wáṣẹ́ sí kọ́ńpìnì tàbí kò bá wọn wáṣẹ́ sí bòmí. Sori lórí ọ̀rọ̀ Kọ́lá yẹn, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo ti sọ fún ẹ times without number pé kó má máa dárúkọ Kọ́lá létí mi mọ́. Mi ò kí fẹ́ gbọ́rọ̀ ẹ̀, I just hate him, I hate the guy. Àkínó sú ẹ, kò jẹ́ kó sú ẹ. Tí kò bá ti pé mo ibi tó ṣẹ̀ sí ni, ó jẹ́ kí ní káwọn ará assassin kọ́ pàbọ̀dé ìdànù. Àbí kí ni kí babaláwo pè pa. Òṣìwọ̀rọ̀ ló máa mi sọ, ó mọ̀ pé ẹni tó bá gbóúnjẹ lẹ́nu yóò fẹ́ pààyàn ni. Irú èèyàn bẹ́ẹ̀ téèyàn bá kọ́kọ́ pa kò léèwọ̀. Bọ̀délé kò yẹ kó lọ tó extend yẹn kó fẹ́ pẹ́ gbọ́n mi. Àjẹ́ ń pa. Wàá padà jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, tó mú ẹ̀yìn àwọn ọmọ mi méjèèjì tó kọ́ síra wọn. Nínú kò sáyé náà ló ti máa wáyé jáde. Wọ́n sọ ìyáláyé ọ̀rọ̀ sí mi. Mi ò tí ì rí ọ̀rọ̀ burúkú tó wà níláyé tí mọ́mí ò sọ̀tọ̀ sí mi. Wọ́n sọ pé òun fẹ́ràn àbúrò, kó fẹ́ kó ṣe wúwo. Mo tó bá wù aráyé kí wọ́n sọ I don't care. Tó bá wù aráyé kí wọ́n sọ mí lẹ́nu I don't care. Tó bá wù aráyé kí wọ́n sọ mí lẹ́sẹ̀ I don't care. Tó bá wù aráyé kí wọ́n sọ mí lójú I don't care. Wọ́n lọ máa ṣẹlẹ̀ gidigidi ni o. Lẹ́yìn máa ti ìjà máa so.